òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jayé lọ òun tún ẹfẹ̀. Àkí ara lé ẹ̀rọ wa ni àkí àwọn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà káàkiri tí ẹ ti ń wò wá lórí ẹ̀rọ ayélujára ọ̀dọ̀ bàbá náà ni a wà olóyè Alhaji Abdul-Lateef Lawal àfihàn ni adé lónìí a sì fẹ́ sọ fún èèyàn àti ẹwà káàkiri àgbára pé èyí náà ló bá jẹ́ gbà àkọ́kọ́ tá a bọ́ sí ojú ọ̀gbagadè láti bá gbogbo àgbáyé sọ̀rọ̀ lórí ìrírí bó ṣe ń ṣe lọ́tún tó ń ṣe lọ́sì tí ayé fi ń dùn fún wọn ju omi ẹja lọ. Bàbá ẹ kú ilé o. Ẹ káàbọ̀. Orúkọ tí lẹ́kọ̀ọ́ a fẹ́ kí ẹ fún afẹnu ara yín pè é délẹ̀délẹ̀ ni. Orúkọ mi ni Alhaji Chief Lawal Abdul-Lateef Adegboyega, ààrẹ Bọ́bàṣèlú. Oyè tó ń pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá, àmọ́ èyí tí mo dìmú dáadáa jù ààrẹ Bọ́bàṣèlú. Ìlú wo? Ti Ìdẹ̀nà Ìpẹ̀rù Rẹ́mọ. Wọ́n lè tún joyè ń bẹ̀ jù náà, oyè wo lẹ jẹ́ ń bẹ̀? Mo joyè ń bẹ̀ jù náà, mo jẹ́ Ọ̀túnba tó wáṣẹ. Bẹ́ẹ̀. Bàbá tá a máa ń sọ nípa káràkátà iṣẹ́ ògbọ́n ni àwọn èèyàn mọ̀ yín mọ̀ ètò ẹgbẹ́ dání lánàá tẹ tó fi dòní àti èyí tẹ tó ń gbèrò lọ́la tẹ́ ẹ mọ̀ ṣe. Èmi nígbàgbọ́ nínú ká ṣiṣẹ́ tó pọ̀ torí pé mo bí pé téèyàn bá ní mọ́tò kan lọ́jọ́ tí kò bá ti ṣe ẹyọ kan yẹn wàá fẹsẹ̀ rìn ni o ìgbà tó bá ń ṣe tó ń ṣe tó bá rẹ̀ kan ọ̀kan máa pùṣì ẹ lọ so iṣẹ́ tèmi pọ̀ ṣiṣẹ́ irin mò ń ṣiṣẹ́ aluminium mò ń ta mọ́tò mò ń talẹ̀ mò ń talé mo dẹ̀ sí general supply ẹni tí bá gbé fẹ́ kọ́lé o ẹ pè mí kò sí nǹkan tẹ́ fẹ́ lò màá supply yín. Bàbá tí a bá wò dáadáa kò sí bí a fẹ́ sọ̀rọ̀ Alhaji Lateef Lawal tá a dárúkọ gbajúgbajà òṣèré tíátà ni Lizzy Aisha Anjorin wò ní pàdé ẹ̀rẹ́ àti òṣèré tíátà yìí. Ẹ ṣeun ìpàdé mi àti ìyàwó mi ọ̀nà ẹ̀ jìn ọ̀nà ẹ̀ ti jìn gan bẹ́ẹ̀ ọ̀pọ̀ èèyàn bìlì pé àìṣẹ̀ pàdé nígbà tá a ṣe wedding àìṣẹ̀ fi ṣe ìṣẹ̀ yìí làwọn èèyàn bìlì fún bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀ ti jìn at least nígbà tí màá ní ṣe mistake mo máa ka méjì màá máa ka 19 to 20 years láti jọ wà. Tẹ́ ẹ ti mọ́ra. Bẹ́ẹ̀ ni láti jọ ń bọ̀ àfìgbà kan ṣe kí ni. Mi mọ́ra lásán ni àbí wọléwọ̀dé wà nínú ẹ̀. Tàbí wa tí mo ti mọ ìyá ẹ̀ tí mo ti mọ ẹbí ẹ̀ tó yẹ kí n mọ̀. Ìgbà tó náà ti mọ ìyá mi ti mọ̀ ẹbí mi kọ̀ọ̀kan ti mọ̀. Àmọ́ ó jẹ́ ìdáàbò tó yẹ pé wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan nígbà yẹn lọ́hùn tó lè máa ń sọ dì sí pé kò sí ó lóun bẹ̀rù òṣì ju anything lọ. Òṣì ó lóun bẹ̀rù òṣì so ó bẹ̀ mí pé kí n jọ kí n fún un láyè kóun lọ ọ́zù pé tí nǹkan bá ti dáa ká wá ṣe onífífẹ́ yẹn nígbà àríwú nígbà yẹn lọ́hùn lóun náà kò rọrùn bẹ́ẹ̀ àmọ́ bá ṣe dọ́gbọ́n ẹ̀ tí kò fi sí wàhálà. Nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín sáà ẹni tí à ń sọ yìí gbajúgbajà òṣèré tíátà ni ó lórúkọ ó lẹ́wà ó ní gbogbo ẹ̀ kò sí wọn bá ilé ìgbà eléyìí òní èsì òní gbákì lọ mi. Ó jẹ́ ẹ̀dá kan láti ilẹ̀ tí mo rí lára ẹ̀ tí mo lè ṣe rí lára ẹ̀ dọ́là ìyàwó mi ń ṣe ẹni tẹ́ lè fi owó tán kò dẹ́ ṣe tó kúndùn máa sáré tó ó bìlì fún nínú iṣẹ́ tó bá fi ọwọ́ ẹ̀ ṣe dàǹkan tí yẹn fẹ́ fún tọkùnrin kan fẹ́ fún lọ ó bìlì fún ní ìtòun bá fọwọ́ tí ẹ ṣe dà pé ọkùnrin kan fẹ́ fún mi lówó ló máa ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kan fún mi lọ́dún kan èyí kankan ṣẹlẹ̀ a kàn sọ̀rọ̀ débẹ̀ náà ni ó ní mo ní kó máa fún kó má wọrí ó ní kí n jẹ́ kó ń wọrí ó ní ṣe bá fún un léèní tí n bá síbẹ̀ mọ́ lọ́dà ta ló fẹ́ fún un pé iṣẹ́ tí wàá fi fún un yẹn èyí tó máa fi ṣiṣẹ́ yẹn ni kí n ṣe so ó jẹ́ nǹkan jẹ́ pé ó bìlífù nínú àtẹ́lẹwọ́ ẹ̀ ju nǹkan jẹ́ fún un lọ sí gbígbé mi láyè kó ló fẹ́ travel fẹ́ lọ lóṣù 5 gba pé kò lọ bọ́kùnrin ọkàn mi balẹ̀ dọ́dọ̀ Ọlọ́run gba pé kò lọ bọ́kùnrin. Tí wàá tí gbogbo ayé mọ̀ lónìí bí ọdún 5 sẹ́yìn ni o ṣáájú kí ọdún 5 yẹn tó pé bó ni burújí bó lọ lá bó lọ là àtàsìkò yìí kí ni ìyàtọ̀ kí ni ìjọra ó ń dá sí ni àbí. mo fẹ́ sọ Yorùbá yẹn sẹ́rí tí èèyàn bá rí ẹni bá rìn ìrìn yẹn máa ń yá ó dàbí fẹ́ lọ bí kọ́ńsìn ẹ̀yìn ò mọ̀bẹ̀ ẹni tẹ́ ẹ jọ ń lọ ó mọ̀nà kí ara máa débẹ̀ bẹ̀tẹ́ méjì bá jọ ń lọ tẹ́ ẹ mọ̀bì kankan ẹ máa bèrè ọ̀nà kiri ní ìrìn ìṣẹ́jú 5 ó lè di wákàtí 8 mọ́ yín lọ́wọ́ ìyàwó mi lẹ́nu ọdún 5 tá a fẹ́ra wa yìí kódà tá a bá sọ pé ọdún 5 tá a fẹ́ra wa ẹlòmíì ò ní gbàgbọ́ pé ọdún 5 báwo ẹlòmíì ò ní gbàgbọ́ tó sì ìrìn yẹn ó sọ ìyájú torí ìjọba kan tó yẹ pé mo sọ fún yín tẹ́lẹ̀ pé akíkanjú obìnrin ni. ìrìn ọlá àbí. bẹ́ẹ̀ ni akíkanjú obìnrin ni etí mi fọkàn sí pé mo lè ní ọdún 10 sógún ọdún sínsìn ó dẹ̀ ń sáré wáyé. láàrin ọdún 5 yẹn. ó dẹ̀ ń sáré wáyé kíkan tó délẹ̀
kó ìkọ̀ká tó jẹ́ ẹ̀kọ́ tán mi tó ti délẹ̀ torí pé tí n bá ń ọrùn á jí mi ni heartbeat báyìí fẹ́ ṣe ọ̀la kílẹ̀ wí náà. heartbeat orúkọ tó ń ta làwọn ń pè yín nǹkan tẹ́mi náà ń pè kílẹ̀ wọ́n ń pè alájà. nǹkan tẹ́mi náà ń pè ní heartbeat la máa ń pera wa ọkàn mi bẹ́ẹ̀ Wow. ni so kí n mẹ́fà ní pé ẹni tó máa jí ẹ lóru ni pé wá kí la fẹ́ jẹ lọ́la ṣe bó ń jẹ tá a ṣe ò tí ì tán á ní rọ o ẹ jẹ́ ká tún tètè pèlè omi kí yẹn tó ṣe kí ni kó tó tán kó tó tán kì í sùn kì í sùn màmá kì í sùn ni. kì í sùn torí pé kò nígbàgbọ́ láti lọ kò nígbàgbọ́ ní kó lọ tọrọ owó lọ́wọ́ èèyàn ó bí pé tó bá fọwọ́ òun ṣe wọn lè kọ̀ǹtù òun lórí ẹ̀ bẹ̀rẹ̀ tó ń bá lọ ń tọrọ ilé tọrọ kan ní kó wá lọ́la kan débẹ̀ kan ní kò sí mọ́. aláàjì tí èèyàn bá pàdé obìnrin lẹ́ni ó sábà wọ́pọ̀ nínú ìṣẹ̀mí àwa ọkùnrin tí àwa ń ta lónìí kálukú ló láàfáà o kálukú ló ní babaláwo kálukú ló sì ní wòlíì nígbà tí ẹ pàdé Lizzy Anjorin ọmọ Ègùn ní nǹkan bí 20 ọdún lọ́n jẹ́ tí ẹ mú kan kéjì ǹjẹ́ tí ẹ béèrè pé àti má bẹ́ẹ̀ ní rìn ṣọ́lá wà ń bẹ ṣé ìrètí ọ̀la wà ń bẹ. ṣẹ̀rí gbogbo nǹkan náà la máa ń béèrè àwọn àjẹ́ pé àpẹẹrẹ gan ti tó yín láì béèrè kankan. àpẹẹrẹ. bẹ́ẹ̀ ni for example kẹ pàdé èèyàn lé ní ìsìn bóyá ẹ jí láàárọ̀ Monday pé ìwọ náà mò ń jáde lọ báwo ni a ṣe rí bá ṣe ń lọ lójú ọ̀nà ẹ wá pàdé ẹnìkan ẹ jọ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ fẹ̀ṣà àbí bí ọ̀rẹ́ kẹkọ̀ọ́ pàdé ẹ̀kẹ́ bọ̀ lọ́wọ́ kó kí yẹn kẹsàn ogun ẹ̀ kẹ wá kú lọ́dọ̀ ẹ̀ ibi tẹ́ ń lọ yẹn ní tẹ́ ẹ̀ fọkàn sí kó kàn wáyé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí gbọ́dọ̀ máa ronú lọ. tuntun tí mo sì bí ìgbà tí mo pàdé ẹ̀ lóhun yẹn òun máa ń sọ kí nìkan ó lè mú jẹ́ kí tèsì òun high mi ò sọ lójú ẹ̀ nìkan tó sọ fún ilé ni òun ló sọ mí dẹ́ntí tèsì mi kọ́ ṣe kí ni tó high torí gbà tí mo fẹ́ yẹn lọ́hùn gbà yẹn kì í béèrè owó kéékèèké nǹkan ńlá wà wà. mo tẹ̀fẹ́ mí tọ̀pù big thing náà òun ló kọ́ kéékèèké èmi tẹ̀fẹ́ mí tọ̀pù tó ti yẹ yín torí mo nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ mi. ṣé torí pé ó jẹ́ òṣèré tíátà ni àdúgbò àbẹ̀wà yẹn lẹ́yìn wò pé àbẹ̀wà ṣe rí mo sọ kí nìkan sí pé gbà tí mo bá ṣe pàdé ara wa bí àwàdà bí yèyé láfẹ́ pàdé bí òun dà mí láàmú díẹ̀ kó tó padà wá gbọ́ kó tó gbórí dúró. ó jẹ́ nítorí pé tí bá fún ní 1000 lọ́sẹ̀ yẹn màá rán 100,000. èmi lè rí ibi táwa ti wá ìlú táwa ti wá àtàwọn òbí tó bí èmi táwa gbàgbọ́ ní pé tó bá ń gbé ní boys quarter tó bá ń jẹ́ boys quarter tó dẹ̀ ń rówó kọjú pílẹ̀sì síta má kókó ń bẹ́ o. ní ìtọ́ ń bá kiri pé ilé ìyàwó èlò ń gbé ilé ìyàwó ibẹ̀ máa darúgbó sí. ilé ìyàwó yín. ní mò ń gbé ibẹ̀ máa tẹ̀ darúgbó sí. abẹ́mi jàlámì kan ni. mi màá lóbi tí mo fi jọ bẹ́ẹ̀ mi máa darúgbó sí mo ń gbé ìyàwó mi mo kọ́ lé kínní mo kọ́ kejì mo kọ́ kẹta mo kọ́ kẹrin mo dún lẹ́ stéètì ẹni ibi máa fẹ́ gbé. ó pé yín. ó pé ẹ kú olórí yẹn. ká má sọ̀rọ̀ lọ́bẹ̀ àti pé ilé ìyàwó ẹnu gbé ṣé ilé ìyàwó tí bá débẹ̀ máa jẹ́ wọlé. àwọn òbí alórí máa gbà yín kẹ́ wọlé ọ̀dọ̀ ìyàwó tí wọ́n. ẹ̀yin bí ẹ̀yin náà ti gbà mí láyè kẹ́ wọlé kí n sùn. lẹ́gbẹ̀ẹ́ pọ́ǹsì mi so onímọ̀ ń gbé ìyàwó mi ibo máa fẹ́ gbé ilé ìyàwó tẹ̀ máa lọ gbé ni. so kò possible. ẹgbẹ́ mi so tó jẹ́ pé ẹni tó ní àrísìkì lára dáadáa ni ọmọ tẹ́lẹ̀ bá ṣe kẹ́ ẹ rìgírẹ́tì rẹ̀. gbogbo ọ̀rọ̀ ilé ìyàwó ẹ̀ ló ń gbé yẹn kò ń bà yín nínú jẹ́ pé àwọn tó ń sọ kíní wọn ọ̀dẹ̀ mọ̀ kẹ́tẹ́ mi rí ni o. ẹ ṣe tó bá sọ nǹkan kó tó báyìí nínú jẹ́ méjì ni ẹgbẹ́ pọ́ǹsì mi bí ẹnìkan rí yín sìn ó ní gbogbo owó tó rí aṣọ ló fi ń rà èyí lè rí ìtẹ́ bá wọṣọ yẹn ẹ máa ń gba yìí ń ta àwọn yẹn máa ń pọn yín lé nǹkan ẹ máa ń rí kọ́ńtíráàtì gbà ṣe ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn á dùn yín àbákájú gbogbo tẹ fi ń tẹ̀ rí yẹn tẹ fi ń raṣọ yẹn pé tẹ bá ti raṣọ tán tẹ bá ti káṣọ sọ́run ẹ máa lọ yáwó kiri ọ̀rọ̀ yẹn á dùn yín so bá yẹn sọ yẹn kò ju èmi torí ẹnu ọdún 5 tá a jọ kó síra wa yìí. tẹ formalize ẹ. yes tí mo kó wọlé ìyàwó mi yìí ọlọ́run jẹ́ kókó mbẹ ọlọ́run jẹ́ kókó mbẹ ọlọ́run jẹ́ kókó mbẹ. bẹ́ẹ̀ ṣe ń kó wọlé ẹ̀ tún kọ́lé sí omi. bọ́dà mi báyìí sọ̀rọ̀ yìí nìbàdàn mo nílé 3 mbẹ mo ní 2 sí kò yìí tí mo dákọ́ fún ara mi tí mo ní tẹ́nà jọ sọ wọlé. wow. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.